ìwòyà. Èrìwòyà ayàtọ̀ ayàtọ̀. Tí a gbérí ìwòyà. Èrìwòyà ayàtọ̀ ayàtọ̀. Èrìwòyà. Ẹ jẹ́ a gbérí ìwòyà. Èrìwòyà ayàtọ̀ ayàtọ̀. Èrìwòyà. Tí n bá ní èrì ìwòyà. Èrìwòyà ayàtọ̀ ayàtọ̀. Èrìwòyà. Ìtumọ̀ èrì ìwòyà. Èrìwòyà ayàtọ̀ ayàtọ̀. Èrìwòyà. Òun ni ẹ̀dá tí ẹ gbọ́ mi. Èrìwòyà ayàtọ̀ ayàtọ̀. Èrìwòyà. Òyìnbó ní listen clearly. Èrìwòyà ayàtọ̀ ayàtọ̀. Èrìwòyà. Ẹ jẹ́ fara balẹ̀. Èrìwòyà ayàtọ̀ ayàtọ̀. Èrìwòyà. Ọkùnrin èrì ìwòyà. Orin ayọ̀ orin bá tuntun. Orin ayọ̀. Obìnrin èrì ìwòyà. Orin ayọ̀ orin bá tuntun. Orin ayọ̀. Ọmọdé èrì ìwòyà. Orin ayọ̀ orin bá tuntun. Orin ayọ̀. Àgbààgbà èrì ìwòyà. Orin ayọ̀ orin bá tuntun. Orin ayọ̀. Ẹni bá gbérí ìwòyà. Orin ayọ̀ orin bá tuntun. Orin ayọ̀. Ìyẹn àríjẹ́rìí mú. Orin ayọ̀ orin bá tuntun. Orin ayọ̀. Kárí bá ti ṣe. Orin ayọ̀ orin bá tuntun. Orin ayọ̀. Àwa ará náà gbégbá. Orin ayọ̀ orin bá tuntun. Orin ayọ̀. Gbogbo ẹni gbérí ìwòyà. Orin ayọ̀ orin bá tuntun. Orin ayọ̀. Ọmọ ẹ ò níyàn kú. Orin ayọ̀ orin bá tuntun. Orin ayọ̀. Aya ẹ ò Olúwo wa bọrúbọyè o. orin bá tuntun. Orin ayọ̀. Ọkọ ẹ ò níyàn kú. Orin ayọ̀ orin bá tuntun. Orin ayọ̀. Ẹ jẹ́ agbérí ìwòyà. Ébà èrìwòyà àyàgò àyàtọ̀ èrìwòyà. Olúwo wa mo kí yín o. Bàbá Fáfẹ́mi. Àbí Adémọ́rádéyọ̀. Mo kí yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ń comment mo kí yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń comment mo kí yín o. Ẹ bá mi máa pín o. Jábọ̀ mi kí n jábọ̀ ẹ. Aṣọ rẹ̀ ní jábórí egungun àtàlà ní jábórí òrùlé. Adé afúnran. Màá mi ọmọlára mi sunshine. Àríbi sọ̀rọ̀ wa. Mo bízì gan látàrọ. Orí mi ṣe gbagbagba nítorí mo bízì gan. Àbáyọ̀mí Jean ẹ write mi lórí WhatsApp. Ògúnṣakí Ọ̀jẹ̀dayọ̀ Akínkúnmi. Ẹ ṣeun. Àfọmọ yóò lè fa. Àfọmọ yóò lè fa o. Àfọmọ yóò lè fa. Ẹ máa underline bí o. Ẹni àgbọ̀ mi ẹ̀yin èèyàn o. Orin Ifá ti kúrò ní yẹ̀yẹ́. Ẹni àgbọ̀ mi olóṣùkà o. Ṣé rò pé orin yẹ̀yẹ́ lórin Ifá bíi tìgbà kan ni? Kò ń ṣe orin yẹ̀yẹ́ mọ́. Ó ti kúrò ní yẹ̀yẹ́. Ẹ jẹ́ ń yọ kínní nítorí ẹlòmíì tó bá rẹ́ni tó ń jẹ ṣingọ́n bá wọn kì í láìkẹ̀ so. Ẹ má wọrí màá jẹ́ tí bá ti ṣe tán because èmi máa ń láìkẹ̀ máa ń jẹ́ láti fi gbàgbà. Honorable mo kí yín o. Abímbọ́lá Àjàó olórúkọ mi ni yín o. Ẹ máa sanwó orúkọ o. Gbìgbì. Ẹ bá wa máa ju love and like torí wọ́n máa flag o. Bẹ́ẹ̀nìyàn ò bá ronú jì. Bẹ́ẹ̀nìyàn ò bá ronú. Ẹ bá mi máa ju love and like. Ó dà pé wọ́n flag because mo ń rí. Kò lè bá wa kọ́ o. Ẹ jọ̀ọ́ ọwọ́ tẹ fi ń jù ẹ ní fi gbọ́mọ sí o láṣẹ Èdùmàrè. Àfọmọ yóò lè bá. Mo fẹ́ jójó Michael Jackson kí n ya ẹ̀tàn mi báyìí kí n rí wáyé. Àfọmọ yóò
I had a lot doing today, so I'm so tired. Ẹ ṣeun, ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa ìṣẹ̀ṣe làgbà. Òṣàtọ́lá Abímbọ́lá òun ni atọ́kùn ètò yín. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa, ẹ máa bá wa pín. Ẹ bá wa sọ fún alára wípé mo ti wà níbí. Kékeré ni, kì í dùn kó pọ̀, kì í pọ̀ kó dùn. Ṣókí báyìí lọ́bẹ̀ ògì. Ẹ bá mi sọ fún ajérò, ẹ bá mi sọ fún ọ̀rọ̀ ògùn léèlà pé mi ọmọ yín kékeré inú ilé yín. Mo ti wà níbí ní dìgbé. Tí ẹ bá ti wá ń darapọ̀ mọ́ wa, ẹ má gbàgbé, ẹ bá wa máa pín. Honorable mo rí yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ju love and like láṣẹ Èdùmàrè. Ọ̀rọ̀ yín kò ní dojúrú. Ní nìkan ṣayé yín, ẹ ṣeun. Mo fẹ́ kọrin kan fún ẹ̀yin olóṣùkà ni. Ní orin àwa ọmọ kóòtù òjìrì, ògidì ni o. Wọ́n ní bí ìtọ́mọ bá kọ́, bí ìtọ́mọ bá kọ́, èmi ò lè dọ̀bálẹ̀ fẹ́ni tí mo jù lọ. Bí ìtọ́mọ bá kọ́, bí ìtọ́mọ bá kọ́, ébà bí ìtọ́mọ bá kọ́, èmi ò lè dọ̀bálẹ̀ fẹ́ni tí mo jù lọ. Bí ìtọ́mọ bá kọ́, bí ìtọ́mọ bá kọ́, bí ìtòní ṣẹ̀ṣe kọ́, bí ìtòní ṣẹ̀ṣe kọ́, mùsùlùmí ò lè dọ̀bálẹ̀ fẹ́ni tí wọ́n jù lọ. Bí ìtòní ṣẹ̀ṣe kọ́, ébà. Ṣó ti wá ń yé yín bọ̀? Ṣó ti ń yé yín bọ̀ báyìí? Kò tí ì lè yé yín. King Solomon, mo kí yín, ẹ káàbọ̀. Kò tí ì lè yé yín. By the time we are through with you guys, ẹ tí ì mọ̀. Ẹ sẹ́ntì máa mọ́kàn. Ẹ pẹ̀chí. Ẹ kùlẹ̀. Ẹ jókòó. Ẹ̀yin máa sùn wá bọ̀ alágbára. Mélòó ni wá? Kì í ṣàwọn oníṣẹ̀ṣe lẹ̀ ń bájà. Ẹ̀yin kúkú máa ń bú wa náà, ẹ má sọ pé ìṣẹ̀ṣe tójú bọ̀ ni wá. Làtífá ìṣẹ̀ṣe tójú bọ̀. Toró níṣẹ̀ṣe ò kì í ṣe bíi tiwa. Ká wí bẹ́ẹ̀, ká bá bẹ́ẹ̀, òun ni iyì ọmọlúwàbí. Ká sọ̀rọ̀ bẹ́ẹ̀, ká bá bẹ́ẹ̀, òun ni iyì ọmọ ènìyàn. Aláfọ̀ṣẹ tí ìfàfọ̀dálẹ̀, òun làwọn èèyàn máa ń gbóríyìn fún. Abẹ́ẹ̀rí nǹkan, ó mà ṣe o. Alágbára má mèrò, òkú ìrònú bàbá ọ̀lẹ. Alágbára má mọ ìgbà tí ogun kan là kì í jà. Gbogbo ogun jíjà ni, gbogbo ogun rírọ́lù ni, gbogbo ogun kíkọlù ni, àfi bí ogun ni. Wọ́n ní wípé jagunjagun tó mọ ogun jà tí ò mọ̀ sá, irú wọn máa ń bógun bòmíì lọ ni. Ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín, kí n sí yín gbẹ́rẹ́ pàkọ́ lálẹ́ yìí, ẹ̀yin olóṣùkà. Mo notice nǹkan kan ní ẹnu àná tí mo ti délé ayé mi. Mo notice wípé tí àkókò àti jágbangba ẹnìkan bá ti tó, tí àkókò àti jẹ́ kí èèyàn di ìlú mọ̀ọ́ká, tó jẹ́ wípé iná ògo ẹni yẹn ń jò, ó ń jò wìrìwìrìwìrìwìrìwìrìwìrì tí gbogbo ayé ń gbọ́, táyé fẹ́ máa rí. Má go against ẹnìyàn. Tó bá go against ẹnìyàn, sórí iná ògo ẹ̀ tó ń jò yẹn, ó máa mú ẹ, ó máa pa ẹ mọ́lẹ̀ pátápátá ni. Sórí ńgbà tí èèyàn bá di wípé òun gbọ́ ẹnu ẹ̀ lọ, òun gbórúkọ ẹ̀ lọ́wọ́ ọ̀tún, lẹ́nu ọ̀tún, òun gbórúkọ ẹ̀ lẹ́nu òsì. Gbogbo ayé, gbogbo bíkíbi tó bá ń lọ báyìí, dáadáa ní dáadáa ló ń sọ̀rọ̀ ẹnìyẹn. Bó ti ẹ̀ jẹ́ pé ẹni ibi ni. Tó bá forcefully fèsì ẹni yẹn níta gbangba, lójú táyé, wípé o máa bàjà. Sórí iná ògo ẹ̀ tó ń jò yẹn, ó máa padà pa ẹnìyàn. Ó máa finish ẹ̀. Ibẹ̀ ló máa bá lọ. Òun ló dífá fún ògo ìṣẹ̀ṣe tó ń tàn lọ́wọ́lọ́wọ́ yìí. Ṣẹ́yìn rò wípé lásán ni? Àkókò ìṣẹ̀ṣe ti tó láti gba ipò tiẹ̀. Àkókò àwọn irúnmọlẹ̀ ti tó láti gba ipò wọn padà. Àkókò àwọn tó ní ilẹ̀ tí wọ́n tẹ ilẹ̀ wọn dó ti tó
láti ṣe kíni láti padà relevant lórí ilẹ̀ wọn. Ní ìgbà tí àkókò yẹn ti wá tó, ọmọlanke ni yín. Kò sì sí ẹni tí ò mọ̀ wípé ọmọlanke tó bá dúró de rélùwé kíákíá ló máa parẹ́. Ṣẹ́yìn rò wípé ẹ̀yin gan ò tí ì rí ìjà, tí ì mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ní àárọ̀ yìí kí n tó jí mo ti bá fóònù, wọ́n máa wà surprise gbà tó bá wo ètò yìí. Mo ti bá miss call bàbá Adéfáìwà Lẹ́sìn. Bàbá Adéfáìwà Lẹ́sìn ti pè mí, mo ti bá miss call. Láago 8:30 ni mo rí call yẹn pé okay. Mo dẹ̀ jí láago 10 because weekend la wà now. Èní ní ìsìta bá ti sùn ó tún di bó lọ yà mí bó ojú mi ni. Báwo máa ṣe bá miss call bàbá Ìwà Lẹ́sìn ní àárọ̀ kùtùkùtù yìí? Kí ló ń ṣẹlẹ̀? Mo yẹ pé wọ́n padà nìyẹn. Mo ń dáná lọ́wọ́. Mo dẹ̀ ń pè wọ́n torí mo ní láti ṣe breakfast fáwọn ẹbí mi. Bàbá, kí ló dé àjímúná lẹ fi ṣe ni? Ọmọ tí ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ̀yin bàbá wa nínú ìṣẹ̀ṣe àtẹ̀yin ìyá wa nínú ìṣẹ̀ṣe, ẹ gentle gan. Ọlọ́run, ẹ gentle gidi gan. Mo wá rí reason tí àwọn ẹlẹ́sìn àjòjì tí wọ́n yamayama yín dé level tí wọ́n yamayama yín dé. Ìgbà míì èèyàn máa ní agbára tó máa ní agbára gidi gan, ṣùgbọ́n tó bá ti di wípé kó fèsì ọ̀tá ẹ̀ tó dẹ̀ mọ̀ pé ọ̀tá yìí máa pa òun, ó máa ń di ọ̀lẹ. Ó máa ń padà ṣe kíni? Ó máa ń padà di ọ̀lẹ. And I don't know why, but mo feel pé nature design ẹ̀ bẹ́ẹ̀ ni. Torí ní ilẹ̀ adúláwọ̀ a máa ń sọ pé gbogbo nǹkan Ọlọ́run ló fà á, Ọlọ́run ló ṣe kíní kan. To me, àwọn kan ló design ẹ̀ bẹ́ẹ̀. Àwọn bàbá wa náà ti kì í nú fá fún wa wípé wọ́n ní wọ́n fẹ́ lọ ra ayé lọ́wọ́ aláyé. Ayé tẹ rà gbé, ó ti ṣe kíni? Ó ti padà expire. Téèyàn bá ń lo nǹkan ní nǹkan tó bá di ọjọ́ kan, ìzídà kò jẹ́ wípé oní nǹkan yẹn máa gbà padà àbí ikú ló máa padà gba aṣọ lára ewúrẹ́. Bó ṣe máa ń padà jẹ́ nìyẹn. Now, nígbà tí mo bá miss call yẹn, mo bá pè wọ́n padà pé bàbá, kí ló ṣẹlẹ̀? Wọ́n ní ìyá Òṣàtọ́lá, kí ló ṣẹlẹ̀? Arákùnrin tí wọ́n gbé kinní sórí social media tí wọ́n náà ń sun Kùránì ni. Mo ní bàbá, kí ló dé? Kí lẹ̀yin rí sí? Kí mo fẹ́ rí sí ju pé kán sun wèrè lọ? Ẹ mọ̀ pé èmi náà, èmi ò ráyè rata má ra yọ̀. Òṣì ò dá ń lé pákó lọ́dọ̀ tèmi. So, èmi ò rí nǹkan kan sí ju pé let it happen. Wọ́n bá ní àwọn ò lérò bẹ́ẹ̀. Àwọn wò pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà kì í ṣe pé bóyá àkàn bá wọn jà pé kinní, pé kán yé bẹnu àtẹ́lù wa náà ni. Pé kẹ́ni kálukú respect ẹ̀sìn ní kálukú ìná. Ká má disrespect ẹ̀sìn ara wa. Bàbá Adéfá nìyẹn o. Adifis preacher fẹ́mi. Èmi mà ní. I like violence. I don't like peace. Wọ́n bẹ̀rẹ̀ sí ní preach peace fún mi. Pé nígbà tí wọ́n pé àwọn kan ń wò pé nígbà tí wọ́n bá ti ní ìdí ẹ̀ mọ́, instead of it, wọ́n máa fi dáná sun. Àwọn ò fẹ́ kí nǹkan máa escalate. Ẹ jẹ́ wọ́n gbé lọ fún bóyá bí àáfàá kan tí wọ́n fi ṣe, wọ́n lè ṣe fídíò gan kán fi mọ̀ wípé àwa oníṣẹ̀ṣe àìṣe oníjàgídí. Ẹ̀yin Bàbá Adéfá, ṣé ń gbọ́ mi? Ẹ̀yin ni oníṣẹ̀ṣe. Èmi ò ń ṣe oníṣẹ̀ṣe. Ṣó ti yé yín? Torí nínú ìṣẹ̀ṣe ni wọ́n ti gbé lóyún tiyín. Nínú ìṣẹ̀ṣe ló ti gbé bí yín. Èmi ní ìsìn mo ṣe ń try láti rápálá láti mọ ohun tí ń jẹ́ ìṣẹ̀ṣe láti rò pọ̀ mọ́ system. So mi ò ní ẹ̀kọ́. Ẹ̀yin lẹ́lẹ́kọ̀ọ́. Bàbá Adéfá, don't preach peace to me. Ẹ jẹ́ kí wọ́n lọ dáná sun wèrè. Bálà bá dúró, ẹ crush ẹ mọ́. Tí Muhammed bá yọjú, ẹ dá petrol sórí wèrè kẹ́ dáná sun wèrè dànù. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ṣé bẹ́yìn fẹ́ mú Tani Ọlọ́run?
ẹ fẹ́ mú pé kó má jáde mọ́ ńbẹ̀. Ẹ ti mú ẹni kó má jáde mọ́ ńbẹ̀. Ẹni ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé kéèsì wípé ó dáná sun Kùránì jáde. Tẹ́ ẹ bá ti lè lọ gbé gbogbo àwọn tó tún wá ń dáná sun Kùránì. Ṣé bẹ́ẹ̀ nìkan dáná sun Kùránì lẹ́yìn ìtànà lọ? Ó dáná sun Kùránì, ó dáná sun Bíbélì, ó dáná sun ọpọ́n Ọ̀fà lójú táyé. Máa wá analyze kékeré ọ̀rọ̀ yẹn. Ṣé rí ọpọ́n Ọ̀fà tó dáná sun yẹn? Bàbá mi Olúmídé mo kí yín, bàbá mi Adémúyìwá, gbogbo yín pátápátá ni mo kí. Now Kenny Adams mo kí yín, ẹ fi wọ́n lẹ̀ bó ṣe ń ṣe nìyẹn. Now sórí Kùránì tó dáná sun yẹn, Kùránì ìwé tí wọ́n ti nǹkan sí, tí wọ́n ti kọ èdè àràbò sí already ni. Ó dẹ̀ dáná sun ní. Sórí Bíbélì tí wọ́n dáná sun yẹn, Bíbélì tí wọ́n ti kọ, ó ti yé yín gbogbo rádaràda tó máa ń kọ yẹn sí nípa Jésù, òun ló dáná sun. Ṣòro ọpọ́n Ọ̀fà yẹn má lọ gọ̀ ọ́. Ọpọ́n Ọ̀fà tó dé ọjà tí ò tí ì ṣàwo, tí wọ́n ò tí ì lò rí ni o, tuntun ni o. Jẹ́ kí n tètè já ẹ sí ọmọ ìyá mi o. Má lọ rò wípé ọpọ́n Ọ̀fà tí wọ́n ti lò tó ti jẹ́ ti family heritage wọn o. Ẹni tó bá dánrú ẹ̀ wò ó máa mọ ibi tára ẹ̀ kù sí o. Ẹ bèrè lọ́wọ́ àwọn tó ti ṣe irú ẹ̀ rí. Oníṣẹ̀ṣe mélòó ló lọ gbé wọn lọ sí kóòtù? Àbí ló ní a máa pa yín nítorí pé ẹ dáná fún ọ̀sán ọpọ́n Ọ̀fà? Issue ti ẹ nìyẹn o. Ìwọ ló ní bùkátà, ìwọ ló ní ìgbésí ayé ẹ o. Ìwọ ló ní o kò máa bá yí o. Tó bá lọ rò wípé nítorí pé nìkan dáná sun ọpọ́n Ọ̀fà lórí social media kò sí nǹkan kan tó ṣe. Ọpọ́n Ọ̀fà tó lọ rà nílé Elékùlẹ́jà tí wọn ò tí ì fi ṣe nǹkan kan ọ̀ǹtọ́ọ̀ṣì ni. Ṣó ti yí ẹ? Ó dẹ̀ fi pass message ni. Òun náà ò jẹ́ gbé ọpọ́n Ọ̀fà tó jẹ́ ti family, bó bá jẹ́ pé family ẹ̀ jẹ́ onífá. Ẹni tó bá fẹ́ try ẹ̀ wò kó lọ gbé ọpọ́n Ọ̀fà family ẹ̀ kó dáná sun. Kó sọ pé ẹnu Òṣàtọ́lá ló ti gbọ́. Ó jẹ pọ̀nmọ̀pọ̀nmọ ẹ̀tì ẹ̀. Torí kò sẹ́ni tó máa bí ẹ́, kò sẹ́ni tó máa dá sí ẹ. Tó bá dáná sun lórí social media, ó kàn máa wò pé àwòlọ àwẹ̀ rí nǹkan. Ó ní kú ò nínú o. O kàn ní sàn ju, ó ti yí ẹ bẹ́ẹ̀ yẹn. Because ó wà fẹnu ara ẹ̀, ó fi gbolẹ̀ níwájú Ọ̀fà kan tó tún ṣe kíni, kan tó bá ẹ pẹ̀rọ sí. Kò dàbí tálà. Bá ti dáná sun kíní àlà àwọn bíi US imam, àwọn ni ó mọ lé ẹ kiri, ṣó ti yí ẹ bẹ́ẹ̀ yẹn. Àwọn ló máa lé, you are free to do that. You have your life to live and we have our own life to live. So ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lọ lénìí bí kò ṣe wípé ṣe bí ẹkún tí ẹ̀yin sun kiri orí social media ni wípé ìkànnì wà àjẹṣe tiwa bẹ́ẹ̀. Wípé ihun tí Tani Ọlọ́run ṣe yẹn, èèyàn mélòó nínú gbogbo àwa oníṣẹ̀ṣe tá a wà lórí social media làwa náà ti ṣe irú ẹ̀. The question is, man tó dáná sun gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹn, ẹ̀rí pé Kìrìsìtẹ́nì wọn ò sunkún lé lórí. Bó ti jẹ́ pé ó máa ń dùn àwọn yẹn náà, but àwọn yẹn ò kí ń fi tiwọn síta, wọ́n máa ń fi tiwọn sínú. Mùsùlùmí ẹ̀yin nìkan náà lẹ́ ń sunkún, ẹ̀rí pé oníṣẹ̀ṣe ò sunkún. Ní kálukú kan ń wò ni. Ṣó ti yé yín? Ní kálukú kan ń wò ni. Ẹ̀yin yìí lẹ máa ń sunkún. Ẹ sì tí arrest máa yẹn láti jọjọ́ ẹ because kò fojú ẹ̀ pamọ́. Ó gbójú ẹ̀ síta lórí social media lórí agbágbé yìí ni. Ṣé ohun mi ń já gere àbí ó ń break? Ṣó ti yé yín? Ojú agbágbé yìí ló ti kó gbogbo mẹ́tẹ̀ẹ̀ta bọ́ síta. Ó dá sí bí stóòfù ní bí gáàsì ni ó ṣàdá kan. Ó sì dáná sun. Nísìnyí báyìí, níbi tí ayé yín wá pín sí, ìgbìyànjú ti gbé Kùránì. Kò tún gbé Kùránì lásán, praying mat ẹ̀ ó tún gbé mọ́. Dẹ̀sí báyìí. Ó tún sọ fún yín pé òun ń bọ̀ nílé. Ó lóun ń bọ̀ nílé tóun bá ti délé kẹ́ wá gbé òun. Ẹ ṣeun ìyá mi Fátóyìnbó, bàbá mi Fátóyìnbó ẹ ṣeun. Prince Adeniyi ẹ ṣeun. So ó ti ní òun ń bọ̀ nílé kẹ́ tó wá gbé èmi pass me the Quran ni mo wà báyìí o. Mo ti lọ Google iye Quran lórí Amazon, mo rí pé àwọn kan wà tó yẹ pé 10 naira.
tí n bá rí 10 naira tí mi ò ní ìdìmọ̀ because mo ní ìdí owó láti fi ṣe a whole lot of things mo ṣe wáyé. Bá rí 10 naira tí mi ò ní ìdìmọ̀, I can go and buy it. I love to do that. I love to torment you people. Mo like kí n torment life yín dé. Ẹnìkan kọ sórí page mi ó ní I'm a frustrated soul. I want to show you people what a frustrated soul can do. I want to show you how frustrated I am, and I want to, mo fẹ́ inflict frustration yẹn lé yín lórí. Kẹ́yìn náà wá as frustrated as I am. Mo fẹ́ show yín ní nǹkan tí frustration tẹ́ pè mí yẹn tó jẹ́ gangan. Ṣé mo pé mi ò kí ń sọ̀rọ̀ kí n má ṣe bẹ́ẹ̀ mọ́? Ọjọ́ tí ọwọ́ mi bá ba Quran ní ìdílé wa, oríkì wa ni ọmọ aláfọ̀ṣẹ tí ìfàfọ̀dálẹ̀ ọmọ ọba ni wá. Bó tilẹ̀ jẹ́ pé ẹnu ni mo fi ń jẹ́ bẹ́ẹ̀ ní ìsìn, bàbá mi kò ti ní kán cancel ẹ̀ bá àjọba mọ́ndílé wa, ṣùgbọ́n my blood is still blue because I'm still with I still stand with my forefathers. Ìjọ́ tí ọwọ́ mi bá ba nǹkan tá à ń sọ yìí, ìjọ́ tí ọwọ́ mi bá máa bá, ìjọ́ tí n bá máa ráyè, ìjọ́ tí n bá máa họ́dà ẹ̀, ìjọ́ tí n bá máa họ́dà ẹ̀, ojúmọ́ kan abala ìwé kan ni, ojúmọ́ kan leaflet ìwé kan ni. Ìmọ̀ mo báyìí ń sọ àtúntí délé ni o, mi ò ní miss ẹ̀. Bí ìgbà tó ń sọ pé kí n máa lo oògùn lẹ́yìn kọ̀ọ̀kan, oògùn frustration mi yẹn òun ló máa jẹ́ nígbà yẹn. Máa rẹ́rìn-ín, ẹ̀yin á máa forí jánu pé ó tún ti délé ni o. Ẹ má bá mi ka ọjọ́, ẹ̀yin lẹ́ máa bá mi ka ọjọ́. Ọjọ́ tẹ́ ẹ̀ bá tí ì rí mi kí n tan life pé mo fẹ́ wá jó abala ìwé kan Kùránì gan, ẹ ti wà so addicted to it. Tá bá máa fi dé orí page 100, ẹ máa wò pé ìgbà wo lọmọ ìbúrúkì tí máa túbọ̀ sórí line, ọmọ tó wà frustrated, ọmọ wèrè. You will long for me because I will do it. Ẹ má worry, mo máa ṣe. Ẹ jẹ́ kọ́wọ́ mi ba Kùránì yẹn náà. Ó ti yé yín. Ojúmọ́ kan ìwé kan ni. Ẹ̀rí gbígbìyànjú ṣe ni pápápá ó ti dáná sun. Ẹ ti sunkún yín, ẹ sunkún o, ẹ sunkún lọ, ẹ sunkún bọ̀, ẹ sunkún lọ, ẹ sunkún. Èmi ojoojúmọ́ lẹkún alábòsí ni lọ́dọ̀ tèmi. Lọ́dọ̀ tèmi ojoojúmọ́ òun lẹkún alábòsí. Torí ìjọ́ kan ò ní kọjá lọ títí tí máa fi jó odindi Kùránì yẹn tán. Kò sí nǹkan náà. Kí oòrùn máa ràn, kójò máa ràn, kí yìnyín máa bọ́, ń jáde wá sun Kùránì. Ibi kíṣìn mi náà ni mo wà tí màá ti máa sún. Kíṣìn mi òun ni mo máa wà tí màá dáná sun. Barisa US máa ìgbìyànjú ń dúró dè yín. Ẹ lọ Amẹ́ríkà, kọ́ ní kí lẹ bá wá. US máa ṣó kàwé débẹ̀, orí ìdílọ̀ débẹ̀, àbí lọ́ọ̀ tiẹ̀ òkè kúrá nìkan ló ti ṣiṣẹ́. Mo sì máa ṣe fídíò yẹn fún ẹ. Mi ò ní jẹ́ kó ju bí 15-20 minutes lọ. Mi ò tí wà in a very good position láti jókòó, láti tẹ́ fádà ọ̀rọ̀ ẹ̀. I will do it. Kíṣìn mi yẹn ló máa ń dà yín láàmú. Kíṣìn mi yẹn ló ń pa yín lẹ́kún. Wọ́n ti dáná sun. Ẹlòmíì tún ti dáná sun. Mo ṣúọ̀ pé ẹkún yẹn lẹ mo máa sun kiri gbogbo inú gúrùpù yín tẹ́ bá ṣí sílẹ̀. Ẹkún yẹn òun lẹ mo máa sun kiri. Alifulani. Ebi wọ́n lọ sí Amẹ́ríkà tẹ́lẹ̀, wọ́n ní nǹkan kan ti ṣí ẹ ò lè lọ sí Amẹ́ríkà mọ́. Wọ́n ní criminal case ni bá a ṣe gbọ́. Mi ò mọ̀ bí rọ́bò òótọ́ ni, ṣe mọ̀ pé wọ́n ní ọ̀rọ̀ òkèèrè tí ò bá lè kan kò ní dín kan. Ṣé o pé mi ò sọ orú ẹ̀rí lórí page mi? Orí pé mi ò sọ rí lórí page mi because I don't tó bá ti ń jọmọ́ nǹkan bíi personal thing, gbogbo wa la ní tiwa lára. Tó bá ti ń jọmọ́ personal character, Ọlọ́run má jẹ́ àní àfọwọ́rá nù ìwà wa pọ̀ kò sí. Wọ́n ní kálukú ni gbogbo wa pátápátá ni mọ́là bámúbámú. Ẹni tílẹ̀ bá mọ́ bá ní bàrà wò. Ṣùgbọ́n lórí nǹkan tá a jọ ń fà yìí, kò kàn mí nǹkan criminal act tó bá ṣe ní Amẹ́ríkà kò kàn mí. I don't want to talk about that one.
I don't talk about people's personal life because I have my own personal life also that I'm living, that I've lived. That is how I do my thing on social media. Because anybody tó lè post àkó wá sọ pé mo bóun lórí personal life òun rí. Àyàfi Kaola tó fẹ́ ṣe bí ẹni pé madness ń ràn nínú brain wọn. And I've said I will not mention her anymore, which I did. Now, so Ali Fulani, orí tó bá ń pò lè lọ sí Amẹ́ríkà gan, tí ó ṣe pé bóyá o ní issue ní Amẹ́ríkà. Ṣé wọ́n bí ẹ̀dá kó lọ síbẹ̀ kó sọ pé ó fẹ́ lọ mú gbìyànjú, ó fẹ́ lọ bá ṣe case. You can only do your foolishness nínú Nàìjíríà yẹn náà. And trust me, ó máa dohun ìtàn láìpẹ́. It's just a matter of time. Ó máa di ohun ìtàn láìpẹ́. So ìjọ bá ráyè travel nínú yín, kì í ṣe rádaràda yẹn ta. Àwọn wèrè afọ́kùngbému tó wà ní ilé pẹ̀lú yín tó jẹ́ wípé wọn ò rí ọ̀nà lọ sí airport rí. Tó yẹ pé àfáà wèrè tí òun gan lọ sí airport rí tó ń sọ pé ríǹgì lẹ́nìkan fẹ́ fi tẹ ló fẹ́ fi tẹ kinní lọ wọ flight láìsí ríǹgì ẹ̀ kò lè wọ flight. Àwọn wáàsí òfò tó jẹ́ pé ọlọ́pọlọ kíkú èèyàn gan ò lè gbọ́. Kó má question ẹ̀, òun ló máa ń ṣe fún yín. Àwọn èèyàn yẹn bẹ́ẹ̀ yẹn náà ni ẹ lè máa kó kẹ́ máa lọ máa jagun wèrè yín kiri lẹ̀. Ẹ máa sọ pé ẹ fẹ́ lọ máa jagun jihad yín kiri lẹ̀. Àwọn yẹn nìkan ẹ lè bóbò. Ṣé tí rí bẹ́ ṣe tẹ́? Ẹni a lè múlò àlẹ́dì mọ́. Ẹ ń bú wa wípé ta ni Ọlọ́run? Is it only ta ni Ọlọ́run? Can't you go and do it by yourself? Ta ló ti gbàpò ta ni Ọlọ́run? Ta ló ti lè ṣe nǹkan tí ta ni Ọlọ́run ṣe? Ta lẹni tó ti ṣe kinní kan? Ta lẹ fi rọ́pò ta ni Ọlọ́run? Go and bring out your son. Go and bring out your family member. Ìgbìyànjú ti bọ́ síta. Wòsùwòbí, àbó ò tí ì gbọ́. Àti dọ́dọ̀ yẹn mọ bó ṣe ń pínrún nǹkan bẹ́ẹ̀ yẹn torí yẹn ló máa ń fún yín ní orí fífọ́ jù. Ó ti dáná sun. Ó ti ṣe ohun tí ta ni Ọlọ́run ṣe. There are many more people tó máa ṣe far worse. Me, I'm preparing to do the worst. Ẹni tó dáná sun lẹ́ẹ̀kan. Wọ́n ní ẹni tó palẹ̀ òkun mọ́ ló ṣe kíni. Ló fún báwo ló ṣe máa ń pè wọ́n ní ẹni tó sin òkú tó gbẹ́lẹ̀ fún òkú tó sin òkú ló bo àṣírí òkú. Ìgbìyànjú àti ta ni Ọlọ́run bo àṣírí yín ni o. Èmi máa fi òkú yín ráre and I will do it. I will do it. Ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé nínú game tí obìnrin àtọkùnrin bá ń ta, obìnrin máa ń wà ruthless. Obìnrin wọ́n máa ń dájú gan. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé àwa ń tiwa a máa ń ṣe to the extreme ni. Tí obìnrin bá sọ wípé òun fẹ́ ṣe nǹkan, òun fẹ́ ṣe kinní yẹn fún ẹ, ó máa ṣe fún ẹ. Ìwọ gan wàá mọ̀ wípé wọ́n bá ẹ fà lọ́wọ́. Wàá mọ̀ wípé nǹkan kan rọ́lù ẹ̀. Wàá mọ̀ wípé o ní issue nígbèsí ayé ẹ̀. Ṣé gbogbo àwọn èèyàn tó ṣe yẹn wọn ò tí ì ṣe nǹkan kan? Wọn ò tí ì ṣe nǹkan kan. Lórí social media yìí láti máa wá. Ẹ jẹ́ kọ́wọ́ mi bàtàn. Ẹ jẹ́ n ráyè. Èmi jẹ́ rò pé ó máa wọ́n lórí kìíní ni torí mi ò lówó kan tí yàn waste. Ṣé tẹ́ni ẹrù yẹn I can still spare it. Amazon is very fast. Láàárín ọjọ́ méjì ó máa débí. Màá bẹ̀rẹ̀ látòrí cover. Ẹ gbókú. Ẹ ṣe kí ni? Ẹ gbókú. Jẹ̀bú fọ́ kó ń bọ́nú ẹ̀ ṣó ń lọ kí. Ní bọ́m̀bẹ̀ ẹ̀yin. By the time this generation is through with you people, by the time we are through with you people, by the time ẹ̀yin gan mọ̀ pé nǹkan kan bá yín. Ẹ̀yin gan mọ̀ wípé ẹ rajà. Ọjà tẹ́ ra yẹn ẹ rí bí sanwó ẹ̀. Wọ́n pẹ́ rí bí sanwó ẹ̀ ní ọlọ́jà ò bá fi yín lọ́rùn lẹ̀.
ẹ mọ̀ pé bóyá láyé àtijọ́ tí mo kọ́kọ́ wálé ayé ẹ jẹ mí ń gbèsè ni torí màá bá yín wọ̀ ọ́ níbi tá a jọ wà yìí náà lájọ máa wà àwa ò kì í ṣe oníṣẹ̀ṣe ṣó ti yé yín a kì í ṣe oníṣẹ̀ṣe you used to comment it pé oníṣẹ̀ṣe ò ní ever ṣe báyìí you are just fake you are just staying under ìṣe yes let us stay under it as much as long as we want a kì í ṣe oníṣẹ̀ṣe a sì kì í ṣe too bad for you àdẹ kì í ṣe ẹlẹ́sìn àjòjì ó sì yé ẹ bẹ́ẹ̀ èmi ò rí sọ jù báyìí lọ orúkọ tèmi ò yí padà tí n bá ti gẹ́ẹ̀tì kúránì then a lè ṣe kí ni a máa continue láti bẹ̀ season film ni ó gùn gan kò lópin kò lópin rárá kò lè lópin àwọn bàbá wa àti àwọn ìyá wa nínú ìṣẹ̀ṣe mo ti fìgbà kan sọ fún yín tẹ́lẹ̀ wọn ò lẹ́nu tó máa fi bá wa sọ because wọn ò mọ bó ṣe máa bá wa sọ tó bá yẹ pé oníṣẹ̀ṣe ni wá ní ìsìn bóyá ohun àwo kan ló máa fọ̀ sí wa táwa náà máa respect ẹ̀ a bá wọn jẹ lélẹ́rẹ́wé kankan a bá wọn jẹ lélégbò àbí kí ló ń porúkọ ẹ̀ tọ́jọ́ aṣọ tó ń dàbòra àmọ́ kọ́lọ̀ ẹ̀ so kò sí ohun kankan tí wọ́n lè fi bá wa sọ tá a lè fi gbọ́ torí àgbọ̀n pààyà èdè tí wọ́n ń sọ yẹn àwa ò gbọ́ ṣó ti wá yé yín bẹ́yẹn ẹ̀kọ́ tí yé yín kò lè yé yín kò lè yé yín rárá wọ́n ní wípé ẹni tó ṣòro bá jà jù òun lẹni tí ò lólùbáwí tí ò lẹni tó ń tijú fún lólùbáwí lẹni tá à ń tijú fún àní ẹ máa jà porúkú ni ẹ rí pé stop ẹ lè stop ẹ nítorí wípé fight to finish ni àwa ò kí ń bẹ̀rẹ̀ nǹkan tí a lè parí ẹ̀ ó dà pé kò yé yín lédè Káàárọ̀ Oòjíire we don't start what we can't finish àwa ò kí ń kú sọ́nà bí èéfín ẹ̀yin sọ pé kò rẹjà ṣé lójú bàbá ńlá kú àti ìyá ńlá kú ìyá yín ó jọ kó máa rẹ̀ wá anytime soon mo sọ fún yín pé mi ni mo dájú nígbésí ayé yìí ṣùgbọ́n ẹ kì í gbà mí gbọ́ ẹ ṣeun bàbá mi Sunday Oyèbánjọ mo sọ fún yín pé mi ni mo dájú ẹ lè gbà mí gbọ́ kò sí bẹ́ẹ̀ ṣe máa gbà mí gbọ́ nígbà tó yẹn pé you keep on getting on the bad side of me I wish I can show you the good side but you are as bad as me as well let us continue to be bad. Ṣé ti yé yín? There's no need for me to be good when you are bad. I got to be worse. I got to be redeemable. Ṣé mọ̀ pé o ti rí ìkòkò rí nígbà tí ìkòkò ajẹranjẹgun tó máa ń lé tágẹ́ẹ̀tì kan tó fẹ́ jẹ wọ́n máa ń ya wèrè sí díẹ̀ ni wọ́n ń lọ bọ̀rọ̀ àfi tó bá mú balẹ̀. àwọn bàbá wa lọ gbọ́ sítórì àwa ò gbọ́ nǹkan kan nídìí yẹn àwa ò gbọ́ nǹkan kan àmọ́ nǹkan kan. mo máa ń wo kinní kan pé àwa táwa ń lo òyìnbó mo ro kinní yẹn láàárọ̀ yìí mo ní ṣé àwa gan là ń da ilẹ̀ àlàáfíà bẹ̀yẹn rú ni àwa kọ́ là ń dàrú ẹ̀yin tẹ́ wà nù bẹ̀lẹ̀ fẹ́ kí ibẹ̀ yẹn ṣì wà bó ṣe wà yẹn. nǹkan táwa ń simply ṣe ni wípé a fẹ́ sọ fún yín pé a ti rí the other side of the life this life of the world sorry. a ti rí pé ìgbésí ayé ò rí bá ṣe ń lò nínú ilé yẹn òun ló
fà tá fi ń fẹ́ ṣe ìyípadà ẹ wá tí wọ́n á sọ wípé àwa lẹni bí. Well, I don't mind kí n jẹ́ níbi so long tó bá jẹ́ wípé ká fi tó àwọn èèyàn lẹ́nu. Let me play the devil's advocate. I'll get my Quran, don't worry. One day for one Quran page. I even tried to read it. Torí mo kọ́ spelling nígbà yẹn, but mo ti gbàgbé sheet yẹn anyways. So lawyer yín, US imam, ẹ̀yin náà ráyè wo ètò wa. Níṣẹ́ nìyẹn, ní kéèsì mi yàtọ̀ sí kéèsì Tani Olohun. Ẹ má worry, we'll keep you busy. We'll give you more videos to watch. Season film ni, àṣẹbẹ̀rẹ̀ ni. Let me go and sleep. Tomorrow is another day. Love you all. Bye. Good night.